بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. الحمد لله الذي قسم الأرزاق وجعل بعض الناس فوق بعض يغني هذا ويفقر هذا والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدوكفون ولا وباوة إكيالون أتيالون قباء النبي محمد adúpẹ́ fún Ọlọ́run Ọba wa Allah ọba tó jẹ́ pé ó pín jíjẹ múmu ó pín fún àwọn ẹ̀dá rẹ̀ Ọlọ́run Ọba pín jíjẹ múmu ó pín fún àwọn ẹ̀dá rẹ̀ bó ṣe wù ú ó wá gbé àwọn apá kan lọ́lá lérí àwọn apá kan nínú arísìkí rẹ̀ ó fi wá sí abẹ́ ara wa gbogbo ntọ́ lọ́wọ́ bá ṣe yìí Ọlọ́wọ́ bá fi ń dára ní nínú ọlá rẹ̀ yóò gbé eléyìí sókè òun máa jẹ́ ọlọ́lá yóò wá gbé ẹlòmíín sábẹ́ rẹ̀ òun máa jẹ́ ọmọ ọ̀dọ̀ àwọn méjèèjì wọ́n jọ máa sáfù ara wọn lọ́dọ̀ Ọlọ́run ẹni tó bẹ̀rù Ọlọ́run ló lápọ́nlé jùlọ. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallam àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ miami ìtafẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni nínú àwọn ọ̀rọ̀ tí ó yẹ kí ká máa sọ púpọ̀ láwùjọ wa òun náà ni hukukul khadami fil Islam ìwọ àwọn ọmọ ọ̀dọ̀ nínú ẹ̀sìn Islam tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwa tí a jẹ́ eléri wọn. gbogbo ẹni Ọlọ́run bá ti fi sí abẹ́ rẹ̀ tó jẹ́ pé jíjẹ mímu rẹ̀ ó so mọ́ kọ́ máa bẹ lábẹ́ rẹ̀ òun náà ni wọ́n ń pè ní al-khadam àwọn tí wọ́n ń sáàfù wa tí wọ́n ń ṣe bọ̀ yìí sìn wá fásitì díẹ̀ ìmí ìsìn ń bẹ tó jẹ́ pé títí ayé ni wọ́n máa ṣe tiẹ̀ èyí tó bá jẹ́rú èyí tí ò bá jẹ́rú bọ́ pé ó yá òun náà padà síbi tó ti wá àbí kóun náà lọ lè dá dúró àtẹrú àtọmọ ọ̀dọ̀ àtẹni tí ń bá ní ṣiṣẹ́ gbogbo wọn ni wọ́n ń pè ní al-khadam àwọn tí wọ́n ran ní lọ́wọ́ kí lé ayé èèyàn lè bá bẹ́tà kí gbogbo ọ̀rọ̀ yẹn ó lè bá rọrùn
kò wá sí ẹnìkankan nínú wa ń bí tí ò ní máa bá rẹ̀ nípò méjèèjì ọ máa ṣe bọ̀ yìí sin àwọn kan wọ́n máa ṣe bọ̀ yìí sin wọn náà kò sẹ́nìkan tí ò ní kọ́kọ́ jẹ́ ọmọ ọ̀dọ̀ kó tó jẹ́ èèyàn bó bá jẹ́ èèyàn tán ọlọ́run tó wá kọ́ àwọn ọmọ ọ̀dọ̀ kan sí abẹ́ tiẹ̀ náà ọgbọ̀dọ̀ máa rántí àná wípé báwọn eléyìí ṣe rí yìí bẹ́ẹ̀ lèmi náà rí lánàá alikadam ọmọ ọ̀dọ̀ ẹni tí ń múra ní lọ́wọ́ tí ń bá ní ṣiṣẹ́ gbogbo ẹni ọlọ́run bá kó wọn sí lọ́dọ̀ tí wọ́n bá ń bẹ lábẹ́ rẹ̀ lọ́lẹ̀ ìmọ̀ tó bá mọ̀ pé ni'matun min ni'amillahi ta'ala ọ̀kan nínú àwọn ìdẹ̀ra ọlọ́run ni tọ́lọ́run máa fi ń kẹ́yàn ó lè dádúró kò sẹ́ni tó lè dáyé ṣe igi kan ìdágbógbé an'ama Allahu alayna bi wujudihim àwọn olùfẹ́sìn wọn ní ká mọ̀ pé ọlọ́run ọba ó fi wọ́n ṣèdẹ̀ra fún wa ní ìdẹ̀ra ni wọ́n jẹ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tá a lè gbé àwọn náà wọ́n bá gbé àwọn ibi tá a lè lọ àwọn lámọ̀ràn ká àmọ̀ràn wọn káàkiri an'ama Allahu alayna bi wujudihim baynana ọlọ́run dá wọn sáàrin wa ikhwanuna wa akhawatuna wọ́n lè jẹ́ ọmọ ìyá wa lọ́kùnrin àbí lóbìnrin tó jẹ́ pé ọlọ́run so ìṣẹ̀mí wọn jíjẹ múmu wọn ó so mọ́ àwa ja'alahum Allahu tahta aydina ọlọ́run fi wọ́n sábẹ́ wa wa sakharahum lana ọlọ́run rọ̀ wọ́n fún wa kìí ṣe gbọ́ yẹ àwọn náà fúnra wọn ògbọ́n báwa náà ṣe gbọ́n wọ́n lè rí mí nílẹ̀ àkáyé nínú dùwà lọ àmọ́ ọlọ́run bá tẹ́ ẹ bá pẹ̀lú gbogbo ntọ́ka gbogbo ntọ́mà ọlọ́run tẹ́ ẹ bá sábẹ́ rẹ̀ waqtabarana Allahu bi wujudihim fi buyutina gbogbo àwọn tí wọ́n ń bẹ lábẹ́ wa ọlọ́run bá Allah fẹ́ dán wa wò bóyá a sì dáadáa sí wọn àbá ní sí dáadáa sí wọn. qala ta'ala ọlọ́run bá ń sọ náà al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim wa huwa alladhi ja'alakum khala'ifa al-ard ọlọ́run bá ní a ṣe gbogbo yín ní àrólé sérí ilẹ̀ ẹ máa gbérí ilẹ̀ wa rafa'a ba'dahum fawqa ba'din darajat àwa ní káwọn apá kan kí wọ́n gbé pẹ́ kí àrísì kí wọ́n gbé pẹ́ ìjẹ́ èèyàn wọn kó gbé pẹ́ ju ti aláyòkú lọ ọlọ́run láwọn alátòó bẹ́ẹ̀ liyabluwakum fima atakum ọlọ́run bá ní òun fẹ́ fi dá yín wò ní lérí oore tóun ṣe fún yín bóyá ẹ paasi àbí ẹ fèèlì ọlọ́mọdé àfèèlì o Suratul An'am aya 165 ọlọ́run tó ń sọ ọlọ́run bá ní ahum yaksimuna rahmata rabbik ọlọ́run bá ní sí àwọn ọmọ èèyàn sáwọn ni wọ́n máa ń pín ìkẹ́ni nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run láwọ ọlọ́run là á máa ń pín o àwọn là á máa ń pín àánú ipò ọlọ́run láwọ là á máa ń pín láàrin àwọn ọmọ èèyàn nílé ayé ń bí wa rafa'na ba'dahum fawqa ba'din darajat àwọn ní káwọn kan ju àwọn apá kan lọ káwọn kan máa ṣẹrú fáwọn apá kan liyattakhidha ba'duhum ba'dan sukhriya àwọn ní káwọn apá kan kí wọ́n máa bí àbùkátà àwọn apá kan kí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run sì tẹ bàbá 70 yóò sì tẹ́ bá fún ọmọ 17 years ẹ̀sà kílẹ̀fẹ́ Allahu akbar bàbá yìí sì dáyé sí ọlọ́run bá ní bàbá ní àníkọ́ wà ràn ọ́ lọ́wọ́ ni kìí ṣẹrú ọ máa dúpẹ́ fọ́lọ́run lára rẹ̀ ọ máa ṣàánú ẹ̀ ọ máa kẹ́ àwọn ọmọ ọ̀dọ̀ bàbá ọmọ ọ̀dọ̀ míì olówó ńlá ń lò wọ́n ni ikú lọ bọ̀ lájẹ́ tó fi di ẹni tí wọ́n ń sọ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ tiẹ̀ kákí bàbá rẹ̀ bá bẹ láyé ni ó tó bá tẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọlọ́run bá ní àwọ̀ ọlọ́run bá fi sàdáwò ní wa rahmatu rabbika khayrun mimma yajma'un ọlọ́run bá ní àánú ọlọ́run ọmọ lórí gbogbo àwọn pọ́pátì tẹ́ ń kójọ yìí lọ àánú ọlọ́run Allahu akbar ìtumọ̀ ẹni pé ẹ má jẹ pọ́pátì yọjọ yín lójú gbogbo ẹ̀yàn lọ́lá ẹ̀yàn ńlá ẹ̀yàn olówó ẹ̀yàn onípò
gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀gá iléeṣẹ́ tí Ọlọ́run bá da àwọn èèyàn sábẹ́ ẹ̀yin tí wọ́n ń ṣiṣẹ́ Ọlọ́run bá ní àánú òun Ọlọ́run ó dùn tẹ́ kójọ lọ àánú òun ní kẹ́ máa béèrè bẹ́ẹ̀ bá wá fẹ́ ra àánú náà ẹ̀ wàá ṣàánú àwọn tán bẹ lábẹ́ ẹ̀yin Suratu Zukhruf ayah 32. Ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-khadam basharun mithluna àwọn àlùfáà ní gbogbo àwa tí aláwọn ọmọ ọ̀dọ̀ lábẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ fún wa wọ́n ní ká lè mọ̀ pé èèyàn làwọn náà gẹ́gẹ́ bí àwa náà wọ́n yìí ṣe machine lahum awatif gbogbo tí ìmọ̀ ń wà ìmọ̀ ń wà àwọn náà wa tatallu'a gbogbo ń táwa náà fẹ́ jẹ́ àwọn náà fẹ́ jẹ́ bẹ́ẹ̀ wa ahdaf gbogbo àwọn pláàni nípa báyẹ̀ wọ́n ṣe rọrùn àwọn náà ní pláàni fahum yu'anuna mithla ma nu'ani min ash-shada'id gbogbo tí ma ní wàlá òtútù ooru ìmọ̀ ní àwọn náà dá àdáwò tá a máa ń sá fún àdáwò làwọn náà sá fún tán fi dẹrú wa tadaku awtanahum wọn lọ́pọ̀lọpọ̀ wọn nígbà míì wọ́n fi ibi àti bí wọ́n fi ilẹ̀ ìlú wọn orílẹ̀-èdè wọn ẹlẹ́mìí tó kù ní kọ́ńtírì míì yóò lè sọmọdọ̀ ní kọ́ńtírì míì yóò gun pléènì lọ lè sọmọdọ̀ sẹ́ẹ̀lì pléènì tó gùn lọ yẹn oye oṣù mẹ́fà ni ó fi sanwó rẹ̀ tó bá dùn wọ́n ní kó wá sọmọdọ̀ ní Dubai wọ́n ní kó wá sọmọdọ̀ ní Oman wọ́n ní kó wá sọmọdọ̀ ní Saudi Arabia wọ́n ní kó wá sọmọdọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lè sọmọdọ̀ labroad ọ̀pọ̀lọpọ̀ wọn owó pléènì tí wọ́n gùn ní owó ogun ni wọ́n padà lágùn ẹ̀ gbogbo àwọn agent ó gbowó wọn lẹ́yìn oṣù mẹ́fà tí ó fi ṣiṣẹ́ ẹ̀yọ́ Miami ẹ̀mọ́rò kó ti dọ́wọ́ rẹ̀ owó pléènì nìsan ẹlòmíín fi inú oko rẹ̀ lẹ̀ ọwọ́ sí gbòòrò Èkó ọwọ́ sọmọ ọ̀dọ̀ wàlá ẹ̀rí àwọn abilékọ tó ti lọ́mọ yóò sì dọ̀mọ́lẹ̀ nítorí ebi níjọ́ tí máa ń jáde lábúlé báyìí yóò máa náwó sáwọn ọmọ rẹ̀ pétò láìpẹ́ èmi náà ń bọ̀ yóò sì bu ẹkún àwọn ọmọ náà bu ẹkún. Allahu akbar khalaqahumullahu ta'ala ọlọ́wọ́ bá wọn Allah ọ̀dá wọn náà li tahqiqil ibada ọ̀dá wọn torí ẹ̀sìn ni wa hum ibadullahi ahrar wọn ni lè má pé ọmọlúwàbí làwọn náà èèyàn ló bí wọn ẹ má máa lò wọn bí ẹranko ẹ má máa lò wọn bí machine. al-khadam anwa àwọn ọmọ ọ̀dọ̀ tá a wí yìí wọ́n ní ìran ni wọ́n eríṣiríṣi ni wọ́n ìmí yóò jẹ́ al-amil fil bayt yóò máa bá yín tọ́jú lé òun náà máa fọṣọ òun náà máa lọṣọ òun náà máa gbálẹ̀ òun náà máa ṣẹ́ńjẹ òun náà máa lọ́jà òun náà máa bọ́mọ ṣeré òun náà máa fọ tọ́lẹ̀tì òun náà máa fọ pálọ̀ Allahu akbar torí ń tọ́fẹ́ jẹ ìmí nù wọn yóò máa dráì fún yín òun lẹ́ẹ̀ máa rán lọ bí tó bá jìnnà yóò lọ Kaduna ọyá wa lọ Kánò ọyá wa lọ Sokoto kọ́dà wọn rẹ́ lómi lọ London ibi wa lọ yóò máa dráì fún yín káàkiri ọwọ́ rẹ̀ lẹ́mí yín wà lẹ́yìn Ọlọ́run àwọn mínú wọn Al-Haris òun ni wọ́n máa sọ yín òun ni ó ṣe àyàgbàǹgbà síta nítorí aburú tẹ̀fẹ́ kó sẹ́yìn ìdí ń sọ fún yín tẹ̀ bá gbọ́ yé o ní pé ikú jọba pa yín kọ́kọ́kọ́ pa wọn ìdí ń sọnù ìdí ṣèṣì rẹ̀ ń sọnù torí wọ́n mọ̀ pé tí wọ́n bá ní kéèyàn wá sí security wọ́n ní kéèyàn wá defend inú ilé kan ẹni tí wọ́n ń sọ ọ̀rọ̀ ẹni tí ń sọ lẹ́yìn Ọlọ́run ọwọ́ ń fa ayé rẹ̀ ṣeré ibi wọ́n ń pa lẹ́nu géètì wọ́n sanwó oṣù àwọn tó wọn lè jẹ́rú Ọlọ́run kò lè jólùgbàgbọ́ òdodo níbẹ̀ ni wọ́n tọ́jẹ́ pé àgbà wọn ní pétọ́ ọmọ aṣẹ́ lẹ́yìn ni wọ́n máa kọ́ṣẹ́ lábẹ́ wa wọ́n kọ́ṣẹ́ lábẹ́ wa àwọn ọmọ aṣẹ́ níbẹ̀ ni wọ́n tọ́jẹ́ pé àwọn wọ́n ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lábẹ́ wa èyí ni àwa ta ní madrasa àbáwa ta ní school gbogbo àwọn tó wá sí skul pátá kò sẹ́nìkan tẹ́ tán nù wọn tó wá sìn ọ́ owó ni wọ́n torí ẹ̀ wá
bówó ni ọba sì ti bà wọ́n lọ́wọ́ ẹ̀ túká. nígbà táwọn ọba ti wá ṣiṣẹ́ tán ọ̀ràn ìyà ní kí wọ́n náà wá ṣe kíni kí wọ́n náà fowó ṣe wọn lé wọn lọ́wọ́ láì ní máa rojọ́. àwọn tá a ní kọ́mpìn ẹ̀rí àwọn èèyàn tí wọ́n máa dàgìrì lọ kọ́mpìn kí lẹ́yìn wọ́n lọ wọn ni alẹ́ ṣiṣẹ́ ni gbogbo àwọn tí wọ́n ń bẹ lábẹ́ iṣẹ́ tí wọ́n ti ṣe ń kọ́mpìn pátá àwọn ní alkhadam gbogbo ẹni bá fi ṣe ọ̀gá kọ́mọ́ máa ṣàbòsí fún wọn torí ẹlòmíín ṣàbòsí ọlọ́run padà wá yọ kù nípò ọwọ́ sọ wọn náà dọ́mọ ọdọ padà. gbogbo àwọn táwí yìí wọ́n wá ojú rere ọlọ́run wọ́n sì ń wá ojú rere rẹ̀ ibi kọ́ wàá nú sáwọn nínú tọ́wọ̀ lọ́wọ́ rẹ̀ kò bù fáwọn ń bẹ̀ káyé tàwọn náà lè fi ṣe kíni kò lè fi bẹ́tà. nínú àwọn ọmọ ọ̀dọ́ níjọ́ wọn máa jẹ́rú ẹrú tọ́jẹ́ pé wọ́n kó wọn lógun nígbà wọn kó wọn lógun tán àwọn tí wọ́n jagun yẹn wọ́n wà á wọn mọ́wọ́ kálukú wọ́n mú kọ̀ọ̀kan méjì èyí tó bá jẹ́ obìnrin èyí tó bá jẹ́ ọkùnrin náà wọ́n máa fi wọ́n sọ ọmọ ọ̀dọ̀ wọ́n sì máa fún wọn lóúnjẹ. níṣẹ́ ń bẹnu àwọn ọmọ ọ̀dọ̀ tá a wí tọ́jẹ́ pé wọ́n mọ ìlú wọn wọ́n mọ ọmọdọ̀ bàbá wọn àwọn náà lóbi wọ́n sì mọ̀nà lú wọn àmọ́ torí pé kí nǹkan ó lè bẹ́tà ni wọ́n ti jáde kó nílùú. sẹ́ẹ̀rí àwọn tó jẹ́rú tá a bá rí bí anabi sallallahu alayhi wa sallam bá anabi ṣe sí wọn allahu akbar èyí wọ́n mọ̀ pé inna dina inda Allahi islam náà lọ gbọdọ̀ jẹ́sìn ọ̀lọ́. àwọn tó jẹ́rú tí wọ́n padà sílé mọ́lá sọ yóò téèyàn lè ṣe ní tó bá wù fún wọn ká tó wá fún àwọn tó jẹ́ ọmọ ọ̀dọ̀ táwọn ọmọlé tí wọ́n padà ròyìn rẹ fún bàbá wọn tó bá ṣe dáadáa bàbá wọn mọ̀fàdó àránṣẹ́ sí ọ tó bá ṣàbúrú fún tó lòólò lálòyọ́ tó sanwó ẹ̀ tó padà wá sẹ́ndì ẹ̀ sílùú wọn òun àtàwọn bàbá rẹ̀ ni wọ́n máa ṣépè lé ọ torí àwọn bàbá nì kò dùn mọ́ àwọn náà láti lé ọmọ yẹn jáde kó lè ṣiṣẹ́ torí kán lè bá jẹun ọwọ́ adarí dé ọ̀wá rówó mú dé wọ́n ṣépè lé ọ èpè tí ò ní di sàárà tí ó fi mú yàn wọ́n ti sáfù rẹ̀ ìwọ̀ wá sanwó wọn. òdìsẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam anabi wa sọ ọ̀rọ̀ kan nínú hadithi rẹ̀ anabi ní arikọ́akum anabi ní ọdọwọ́ yín pẹ̀lú àwọn ẹrú tí ń bẹ lábẹ́ yín ẹrú òun ló ní kò síbi tí ó lọ mọ́ kò sẹ́ni tí ó fẹjọ́ rẹ̀ sùn kò sẹ́ni tí ó complain anabi ní arikọ́akum anabi ní ọdọwọ́ yín ẹ má fẹ́ sí dáadáa sí wọn èèyàn làwọn náà bí wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ ọmọ àyà yín ní Islam tí wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ ọmọ àyà yín lọ́dọ̀ anabi Adam. at'imuhum mimma ta'kulun ẹ máa ń fún wọn jẹ nínú ìtẹ́yìn náà bá ń jẹ kìí ṣe pé ọyá rúṣẹ̀ mú fáwọn Abdulatif àti Kàfáyá kí wọ́n lọ lè tẹ́bà nígbà nàbí nsọ̀kan at'imuhum ẹ máa fún wọn jẹ mimma ta'kulun irú ọ̀rọ̀ oúnjẹ tẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe kíní tẹ́yìn náà ń jẹ nítorí wọ́n fíìlì pé ajẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ bàbá tèmi náà lèmi náà bá wà báyìí àwọn ọ̀jẹ̀ gbèrò lè sinmi wájú. Ànábì ní sallallahu alaihi wasallam wakisuhum mimma talbasun ẹ máa fún wọn láṣọ nínú àwọn aṣọ tẹ́yìn náà ń wọ̀ aṣọ tó dáa ní ẹ fún wọn. wa in ja'u bidhanbin la takfiruhu fabi'uhum ẹ máa ṣàforíjì fún wọn tọ́mọ wá ṣe ẹ̀ṣẹ̀ tẹ́rí pé ẹ̀ṣẹ̀ yìí ọlágbára ẹ̀ lè rí pa rẹ́kù lẹ́mìí kíráìmù ńlá Ànábì ní tẹ́sí mà pé ẹ̀ lè foríjì wọn fabi'uhum ẹ̀ tà wọ́n síbòmíì àwọn ẹrú ẹ̀ tà wọ́n sí ibòmíì fabi'uhum ibadallahi la tu'adhibuhum ẹ má fìyà jẹ wọn o. idha kanat halu al-abdi fama balu al-khadim al-hurr nígbà tó wá jẹ́ pé Ànábì sọ̀rọ̀ ẹrú báyìí bóò ni ọ̀rọ̀ ọmọ ọ̀dọ́ ṣe wá ní òṣè wá ní lágbára lọ́rùn yàn. ikhwatal iman ayọ́ miami ọmọ ọ̀dọ́ tá a wí yìí ọwọ́ gbé ọ̀dọ̀ rẹ fúngbà kan ni
ìtọ́fẹ́ jẹ́ ìtọ́fẹ́ dà Ọlọ́run nìkan ló mọ̀. àìmọye lòmíì tó jẹ́ pé yóò tọ́ ma yóò máa jẹ́ ọ̀gá lérí ọmọ ọ̀dọ̀ ìtọ́lọ́run pílánì fọ́mọ ọ̀dọ̀ yẹn ó ju tiẹ̀ lọ àmọ́kọ̀mọ̀ bọ́bá wá ṣe dáadáa lọ́jọ́ alẹ́ yóò máa jèrè dáadáa tọ́bá wá fìyà jẹ tọ́hàn lẹ́mà tọ́dájú ẹ̀ tọ́bá dọ́jú alẹ́ ẹsẹ̀ tiẹ̀ náà máa kọ́lẹ̀ láti lọ lè gbàràn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ọlọ́lọ́mọ bíi ti erí ń bẹ́sẹ̀ lọ ọlọ́lọ́ sì mọ igi tí ó gbẹ̀yìn gbó ẹlòmíì kò ní jàǹfààní tí ń ṣe ọmọ rẹ̀ ní ọ̀jẹ́ wípé Ibrahim ọmọ dádì ọlọ́mọ akẹ́ dádì rahimahullah àyíntí bàbá yín ṣe fún wa lè ṣetán ó ti jáde yunifásitì àbí ọ̀yá wàá gba lẹ́tà lọ sí kọ́mpìnì báyìí máa wá lọ lè ṣiṣẹ́ ọmọ yẹn wọ́n máa jẹ àǹfààní dáadáa tí bàbá rẹ̀ ṣe gbogbo àwọn tí wọ́n bẹ lábẹ́ wa yẹn jàmá ọlọ́run lọ́mọ tẹ́lómi lọ lè jẹ́ táàmù ọlọ́mọsà fún wọn dáadáa ṣe ikhwatal iman ayọ́mọ ayá mi nínú ẹ̀sìn wa wal ihsanu ila al-khadam àwọn tí wọ́n bá yé nínú àwa mùsùlùmí tọ́ra wà látún ayé ṣe ká máa ṣe dáadáa sáwọn ọmọ ọ̀dọ̀ yìí àtàwọn tí wọ́n bẹ lábẹ́ wa ìbáàdà ni o ọ̀ ń lọ ọkàn rí bàbá tí ń bọ̀ sọ́gẹ́ẹ̀tì ó sì mọ̀ pé 30,000 náà ló ń fún lóṣù àbí tọ̀ ọkàn wa ń lọ lọ́ba ní bàbá ẹwà ẹgbà 2,000 yìí ẹfẹ̀ ra nǹkan lọlé owó rẹ̀ dè ló ó di 32 àdúrà ló ṣe fún ọkùnrin ní ṣe pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ ẹwà ń bí ẹgbà ẹlẹ́pìn láàrin ara yín ẹ̀yin boys ẹwà ń bí àwọn tí ń bá ṣiṣẹ́ kọ́mpẹ́nì nìyẹn o bọ́lá ọmọ sí ránṣẹ́ àánú sí ọ ìwọ náà máa ṣàánú àwọn èèyàn wọ́n ní ìbáàdà ni ní tá a fi mọ̀ pé ìbáàdà ni pé ọlọ́run gbà nábì kalẹ̀ fún wa sallallahu alaihi wasallam lẹ́ni tá a máa kọ́ ṣe Anas ibn Malik nínú àwọn ọmọ ọ̀dọ̀ ànábì ni ìyá tiẹ̀ ó fà á wá fà ànábì ni bó ṣe fẹsẹ̀ lílẹ̀ tí ń rìn báyìí oyé tó ti mọ̀ tó yàtọ̀ sósì ó sì wàá fà á fún ànábì ó ní ìrà ànábì gbogbo èèyàn ní ń dá sẹ́sìn kálukú náà ń fi nǹkan lẹ̀ fẹ́sìn tẹ́sìn ó fi máa lọ sókè èmi náà fi ọmọ mi Anas ilẹ̀ fún rẹ̀ ànábì máa bẹ̀nsẹ́ máa ránṣẹ́ káyè ló lè bá bẹ́tà kí ìgbésí ayé ló lè bá rọrùn láti fi gbẹ́sìn ọlọ́ǹga èmi náà donate Anas kìí ṣe ẹrú kìí ṣe kíni kìí ṣe ẹrú nínú àwọn ọmọ ọ̀dọ̀ ànábì nìyẹn sallallahu alaihi wasallam òun lọ́wọ́ fẹ́ ròyìn bóòlù ànábì ṣe rí sáwọn Anas fẹ́ ṣe kíni wọ́n fẹ́ ròyìn bóòlù ànábì ṣe máa ń ṣe sí àwọn táwọn jẹ́ khuda awil khadam àwọn ọmọ ọ̀dọ̀ Anas ní khadamtu rasulillah sallallahu alaihi wasallam 10 sinin ọlọ́dún mẹ́wàá ni mo fi ṣe bọ̀yì sí ànábì ọdún mẹ́wàá ni mo fi sáfù ànábì ọmọ ọ̀dọ̀ la wallahi ma sabbani sabbatan qat wala ànábì ò bú òun rí wípé ká dá fún ọwọ́ mọ́ ilé ẹ̀bùrú rí wala ànábì ọ̀sọ́rí Allahu akbar wala qala li uffin qat ó ní ànábì ò ṣe kankan gẹ́gẹ́ bí sign uff òun náà ni body language nǹkan tí èèyàn ó ṣe sọ́mọ tọ́mọ èèyàn ò sí ní oorun sùn pé ọlá ànábì ò ṣe sọ́wọ́n èèyàn náà sì lánàá sí náà wala qala li shay'in fa'altuhu lima fa'alta ànábì ò wá sọ fún un pé lérí nǹkan kan tó ń ṣe kí ló dé tẹ̀sílẹ̀ wala li shay'in lam af'alhu alla fa'altahu ànábì ó sọ fún un pé lérí nǹkan kan tó ń ṣe kí ló dé tẹ̀ wọ́n wò látẹ̀sílẹ̀ ó ní kò ṣẹlẹ̀ rí lọ́dún mẹ́wàá ànábì fún àwọn ọlọ́kàn balẹ̀ alájà onígirigiri ọmọ tó ní principle ani am principle àwọn kàwé dáadáa ẹjẹ́ á kú lójú ọ̀nà àwọn nasara àti yahudi o ẹjẹ́ á bọ́ sójú ọ̀nà òjísánlá muhammad sallallahu alaihi wasallam of course ẹbí mọ̀ ń sanwó mi ọwá ń sanwó wọn ní kọ́ wá sí kíni kọ́ wá sọ́dẹ̀rú Zaid ibn Haritha yìí
òun náà jọ kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ishtarahu Hakim ibn Hizam. Hakim ọmọ Hizam òun lọ́ra ló kó ẹrú, wọ́n jagun ni wọ́n wá kó lẹ́rú. Hakim wá rà. Hakim yìí ó jẹ́ ọ̀nkù ìyá wa Khadija radiyallahu anha, ìyàwó anabi. Ọwọ́ padà wà lọ lè bùn ìyá wa Khadija ibi Khadija o mo bùn ní Zaid ibn Haritha, mo bùn ọ ká máa bùn èèyàn ní ọmọ èèyàn ọlọ́mọdé akóso ẹrú ìmọ̀ ń ṣẹlẹ̀ jama kọ̀mọ́lẹ́mà kọ̀mọ́ bí nílò ọmọ kọ̀mọ́ náà ẹ̀mọ́ kọ́sẹ́ ẹ̀mọ́ lú ẹ̀mọ́ bọ́lá òun sá gan bọ́bá sá kú olùlù yóò tó lọ lè kó sínú oko ẹrú ìlú mi ni báwọn bá tó fi lójú ọ̀nà wọ́n fẹ̀ẹ́ ká kúkú gba kádàrá síbi tí wọ́n ṣe kí ni ibi tí wọ́n bá wà. Nígbà tó wá di gbà nábì fẹ́ Khadija, Zaidu a máa ṣe bọ̀yì sí wọn ọmọ Haritha. Bàbá Zaidu ó wá tọpasẹ̀ Zaidu ó ń wá káàkiri títí tó fi gbọ́rò pé wọ́n lọ wà ní Makka níbo wọ́n lọ́dọ̀ ìyá olówó kan Khadija. Kódà ọkọ ìyá olówó yìí náà òjíṣẹ́ Ọlọ́run ni Muhammadu sallallahu alaihi wa sallam. lọ́ba dé ọ̀dọ̀ wọn lọ́ba kan lẹ́kọ̀ọ́ Ànábì ní kí ló fẹ́, ó ní ọmọ mi kan wà lọ́dọ̀ yín wọ́n kó mọ́ àwọn ẹrú òun náà wá dẹrú ń gbọ́dọ̀ yín gbogbo tẹ́ bá fẹ́ gbà tẹ́ fi tà á fún mi padà mọ̀ rẹ́dí láti lọ lè kọrùn bọ́ gbèsè láti lọ lè kó wá nílùú mi. Ó sì rí ọmọ ẹ̀ lóòótọ́ ó rí pé Zaidu náà kì í pé dáàdì ẹ̀kújọ́ mẹ́ta ẹ̀kú ọdún gbọ́rọ́ Allahu akbar ọlọ́mọdé ọmọ wọn sọ̀nù ọlọ́gbàrá ọlọ́ situation yẹn èèyàn lè má àfẹnitọ́mọdé bá sọ̀nù. Anabi ní la nuridu shay'a, Anabi fẹ́ nǹkan kan lọ́wọ́ rẹ̀ sí wọn ni bàbá yẹn Zaidu sí bàbá rẹ̀ rẹ̀ wọn ni bẹ́ẹ̀ ni. Anabi ní àtàfẹ́ sàbòsí fún Zaidu nukhayyiruhu in arada an yabqa ma'ana aw yadhhaba ma'ak. A ní kó choose nínú ọ̀rọ̀ méjèèjì tá a fẹ́ sọ yìí. Zaidu ṣé ó wù ọkọ ọmọ bàbá rẹ̀ lọ káyọ̀ǹda rẹ̀ ń bí àbọ̀ ọmọ ọbẹ̀ pẹ̀lú wa kọ́ ọmọ lè yọjú sí bàbá rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wa qala Zaid wallah la akhtaru alayka ahadan ya Rasulallah. ẹni tí ò gbọ́ lẹ́bàá náà ó ti mọ̀ fi tá lọ. ó ní òjíṣẹ́ Ọlọ́run ó ní wallah ó ní èmi rẹ̀ nìkan tí mo lè bá gbé tọ́da tó òjíṣẹ́ Ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam. Bàbá mi mọ́ máa èyàn dáadáa ni àmọ́kọ̀ dáa tó nítorí dáadáa torí lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí ni wọ́n wá parí ẹ̀ sínú bàbá ní ọ̀sà máa yọjú sí mi nígbà tí níbi tó wà yìí ọ̀tẹ̀ ọlọ́run ìdùnnú tèmi náà nù bó ṣe ti máa bí ọ̀tẹ̀ bàbá ṣe ń dunnú lọ lẹ́nu ọlọ́wọ́n bá ní fabima rahmatin minallah ọlọ́wọ́n bá ní rí Ànábì nínú àánú ta ṣe fún ọ linta lahum ọ̀rọ̀ fáwọn èèyàn ọ̀rọ̀ walau kunta fadda tọba jẹ́ni tó lé ní Allahu akbar dalidhal qalbi tọba jẹ́ òkúròrò lanfaddu min hawlik ó ní rẹ́ nìkan kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó bọ̀ gbé kò ní sọ́mọdọ̀ bẹ́ẹ̀ ní oníṣí jama àmọ́ nínú àánú ta kọ́kọ́ ṣe fún ọ ni pé àfi aṣọ́léyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ́sá ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jama ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jama ọlọ́mọ́sá ìṣàánú wa wa kana akhiru wasiyyati rasulillah sallallahu alaihi wasallam nígbà èmi ànábì fẹ́ bọ́ ànábì wa tẹnu mọ́ ọ̀rọ̀ méjì wípé ẹ fura sí o ànábì ní as-sala wa ma malakat aymanukum irun dọwọ́ yín o gbogbo àwọn tá a bẹ́ kó sábẹ́ yín tí wọ́n ń jọmọ ọ̀dọ̀ fún yín ẹ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n ní dáná bí pariwo tẹ́mi fi bọ́nu as-sala ẹ má jìkà kó dìrùn lọ́wọ́
gbogbo àwọn tá a bá kó sábẹ́ yín lónìí ẹ ṣe dáadáa pẹ̀lú wọn dáadáa yẹn kìí gbéyàn jẹ́ ọmọ yẹn jẹ́ bọ́mọ yẹn jẹ́ ọmọ jẹ́ gbéyàn òbí ma yọ jẹ́ nǹkan inú sàárẹ̀ àti lọ́dọ̀ ọlọ́run dal kìyàwó. wa min hukukil hadam nínú àwọn ìwọ̀ tá a gbọ́dọ̀ máa fún àwọn tó jẹ́ àwọn ọmọ ọ̀dọ́ wa alákọ̀ọ́kọ́ it'amuhum wa ilbasuhum ká máa fún wọn lóúnjẹ ká má jẹ̀bi ọmọ ṣẹ́kínni ká má jẹ̀bi ọmọ apá wọn ká sì máa fún wọn láṣọ ká má jẹ̀bi wọn máa wọṣọ tí ó ya àbáṣọ tí ó ti fò àbáṣọ tí ó ti bàjẹ́ ká máa tírìtì wọn bí ọmọ wa. Ibrahim wa aṣọ rẹ̀ yìí ti ń kalẹ́yìn aṣọ yìí ti gbọ́ mọ́wé léyìn mọ́ léyọ̀dá. Òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní inna ikhwanakum khawalukum Ànábì ní ṣe rí àwọn tọ́jú ọmọ ọ̀dọ́ yín ikhwanakum ẹ̀rí Ànábì inna ikhwanakum àwọn ọmọ ìyá yín khawalukum àwọn náà lọ́mọ ọ̀dọ́ yín ja'alahumullahu tahta aydikum ọlọ́run kan kó wọn sábẹ́ yín ni fúngbà díẹ̀ faman kana akhuhu tahta yadihi ẹni tó máa yá rẹ̀ bá ń bẹ lábẹ́ rẹ̀ falyut'imuhu mimma ya'kul kó fún jẹ nínú tóun náà ń jẹ wa yulbisuhu mimma yalbas kó fún wọ̀ nínú aṣọ tóun náà ń wọ̀ tó dáa wala tukallifuhum kọ́mọ̀ wá Ànábì ní wala tukallifuhum ẹ má gbé iṣẹ́ tipa àwọn ò ní ká ma yaglibuhum ẹ má gbé kọ́ wọn lọ́rùn wa in kallaftumuhum tẹ́ ẹ bá ṣe wá gbéṣẹ́ ńlá kan fún wọn pé kán bá yín ṣe ma yaglibuhum tẹ́ ẹ sì mọ̀ pé ipa wọn ò ní ká fa'inuhum alayhi ẹ̀yin náà ẹ bá wọn fọwọ́ kún ẹ ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀ kó lè bá a rọrùn fún wọn. ẹ máa yá mi nínú ẹ̀sìn wa. dírẹ́fà wọn wà bàbá olówó wọn wá dé ilé oúnjẹ wọn ní kí dírẹ́fà wọn máa bẹnu mọ́tò wọn wá wọlé oúnjẹ ó jẹun olú tán wọn wá jáde padà wọn náà yá pàǹsó ìmánì wò lọ́wọ́ lára ilé ẹ̀ sì jọ ń bọ̀ láti travel tẹ́ ẹ̀ bá ti ẹ̀jọ kẹjọ wọlé oúnjẹ oyé ṣebí ń bò ó sì ń bọ̀ wọn náà ra nǹkan kan sínú láìlọ́ọ̀nì fún tí wọ́n máa fi panu tó sì máa dráìfì lọ èyí lè máa dráìfì kọ́ máa fi kankan panu. àwọn èèyàn wọn nílẹ̀ Yorùbá yìí wọ́n dájú kọjá bẹ́ẹ̀ nígbà tí ò sẹ́sìn gbogbo eléyìí táwọn sọ yìí wòye ká léwé kò sí yunifásitì tẹ́ńtìǹkà kò sí polytechnic tẹ́ńtìǹkà ìdá àwọn sọ fún ọ ni pé àyùpẹ̀ yìí yẹn mọ́ ni ṣé bọ́ọ̀ ń sanwó rẹ lóṣù ìyẹn tó yìnbọn sọnù owó tí o ti ọ̀nà láàrin tí o ti ọ̀nà láàrin ọ̀sẹ̀ méjì owó tó ti ná tó ti jẹ gbèsè kó owó so tó dé. òdìsánlá Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní idha ata ahadakum khadimuhu bi ta'amihi Ànábì ní tẹ́ni kọ̀ọ̀kan yín tí àwọn ọmọ ọ̀dọ́ yín bá gbóúnjẹ wá sí iwájú yín nígbà wọ́n ṣe tán fali yujlisu Ànábì ní ẹ̀dẹ́hùn náà jòkólẹ̀ kóun náà bá yín jẹ́ ń bẹ̀ torí òun ló ṣe fàyín lamu yìjìlísì Ànábì ní tẹ́ ẹ̀ bá lè dá àjòkó kẹjọ jẹ́ fàyín lamu yìjìlísì ọ̀hún máàwù tí ọ̀ bá lè dá àjòkó kájọ jẹ́ fali yunawilu akilatan aw akilatain aw lukumatan aw lukumatain Ànábì ní yóò da kọ́ wá bù díẹ̀ fóun náà ẹ̀yà lọ lè mú pílẹ̀tì kan wá fóun náà ní portion díẹ̀ ìbá jẹ́ òkèlè kan ìbá jẹ́ òkèlè méjì Ànábì ní fa innahu waliyu harrihi wa ilajihi ṣé ẹ mà ní ipe ẹni tí ó gbóúnjẹ wá òun ló fojú winá harrihi ọwọ́ rẹ̀ tó tún wá jóná yẹn nígbà tí ń dáná lọ́wọ́ òun ló tún wá tírìtì ara rẹ̀ ọwọ́ adáná tán èyí wá jẹ ẹsì jẹ tán pátá. Ànábì ní ẹ má ṣe bẹ́ẹ̀ ọmọlẹ́yìn mi kàn ọmọ ṣe kí ni ọmọ ṣe bẹ́ẹ̀. لقي أحد الصحابة أبا ذر مع خادمه يمشيان àwọn sàhábà tí wọ́n kí ó lọ́dọ̀ ànábì sàlám báwọn náà ṣe ń ké yìí wọ́n ní ẹnìkan pàdé Abu Dhar nínú àwọn sàhábà ni ó pàdé ẹ̀ Abu Dhar wà ń lọ pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ̀ wọ́n wá jọ ń lọ aṣọ kan náà làwọn méjèèjì jọ
arákùnrin wa ní man hadha qala khadimi ó ní tálẹ́ lẹ́yìn tí mẹ́lẹ́gbẹ̀rẹ̀ yìí pé àkọ́bí rẹ̀ ní àbí àbúrò rẹ̀ àbúrò ọmọ ẹ̀ ó ní house boy pé ẹni tí ọjọ́ bí ọmọ ọ̀dọ̀ òun ni àwọn wá ń yanu pé irú aṣọ tọwọ́ náà ni wọ́n náà wá sí kíni lọ́wọ́ aràn fún ó ní ìgbà tóun di gbọ́dọ̀ ànábì ní inna ikhwanakum khawalukum gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ yín ọmọ ìyá yín ni wọ́n falyulbisu mimma yalbas ẹ máa fún wọn wọ̀ nínú aṣọ tẹ́yìn náà máa ń wọ̀ ó ní àdìsí tó ń gbọ́ yín náà bóun ti wà yìí aláǹkó òun ni gbogbo àti tó ń bá jọra òun ra tiẹ̀ náà àwọn ọjọ́ máa ń fi fàyìn káàkiri táwọn ọjọ́ máa ń look beautiful àwọn sàhábà ní fàjọmọ́ bàbá ṣe ẹ̀rànkó dáwọ̀ bá jọ wọ́n bẹ̀rún jẹ́mọ́ ebóṣù rà yìí tó dá fún náà nínú àwọn ìwọ̀ wọn ádámù ìta ìhìn lè dọ́rb àgbọ̀dọ̀ máa lù wọ́n nílùú bàrà kéèyàn ó yọ wáyà kọ́ máa wá lù ú ní lùlù tí yóò jẹ́ ti àṣejù ìyàwó Aisha radiyallahu anha ó ní ma daraba Rasulullah sallallahu alaihi wasallam shay'an qattu biyadihi ó ní àdìgbà táwọn ti ń bẹ lọ́dọ̀ ọkọ àwọn Muhammad sallallahu alaihi wasallam anabi ò lu ẹnì kankan rí nínú gbogbo àwọn táwọn wà nínú ilé ọ̀rọ̀ mi kún ní jama wala mura'atan wala anabi ò lu obìnrin kan rí nínú àwọn obìnrin táwọn jẹ́ ìyàwó ẹ̀ ipe ẹlẹ́kẹ̀ ẹgbà lọ́wọ́ ànábì wọ́n ní wọ́n ń lù lọ́wọ́ wọ́n ní kò ṣẹlẹ̀ nù léyìí rí alùsùnà wal jamaa afa alùsùnà bọ́dà alùsùnà allah akbar àdìsùnà ò tí pé tábà ń lu obìnrin wọ́n máa wá fa ẹlẹ́ha wọ́n máa fa kó lábẹ́ lọ́wọ́ lúlù nígbà míì àwọn ará ilé kejì ni wọ́n padà lè fún ẹlẹ́ha ní nìkọ́ọ̀bù rẹ̀ àti jàlùbáàbù rẹ̀ yóò lù jáde ẹ̀dàkùn súnà tá a bá ń ṣe ẹja ṣe tán o inú tá a fi mọ̀ pé àlè súnà ní òun náà ní kọ́ ọmọ kọ́ṣẹ́ anábì wa Muhammad sallallahu wọn anábì olú obìnrin rí wàlà khadima anábì ó sì lu ọmọ ọ̀dọ̀ rí illa yujahida fi sabilillah tẹ́bára ànábì tó ṣíwọ́ sókè báyìí tó lù kankan ànábì ń bẹ lógun jihadi ni àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n fẹ́ pa lòun náà sékí ni lòun náà lù nǹkan ìgbàtẹ́rì tí ànábì ń bọ́ sókè báyìí tó ní fa inú jihadi wọn wà torí ọ̀tá yẹn náà ti gbé títẹ̀ náà sókè ànábì náà wà mú tiẹ̀ náà sallallahu alaihi wasallam ẹ dákun ẹ jẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí Ọlọ́run ẹlòmíì lu ọmọ ọ̀dọ̀ débi pé ojú ó sì wú ó tún wá gbé lọ síbítù ani maa lu yẹn maa tún tiri tẹ ọ̀daràn wala Abu Mas'ud al-Badri Abu Sa'id al-Badri nínú àwọn ẹni tí wọ́n ti lọ nínú àwọn sahaba ni ó ní kuntu adribu gulaman li bis-sawt Abu Mas'ud ni òun bẹ̀rẹ̀ sí lu ọmọ ọ̀dọ̀ kan nínú àwọn ẹrú tí ń bẹ lábẹ́ wọn òun lù lẹ́gba òun sàn fín fasami'tu sawtan min khalfi òun wá gbọ́ ohùn kan lẹ́yìn wọn tí ẹni yẹn sọ pé i'lamu Aba Mas'ud òun Abu Mas'ud lọ́lẹ̀ dọ́lọ́ ma ó ọlọ́wọ́ gbọ́n tí ẹ ń tọ̀ ń wí torí pé òun bínú lu ẹrú yẹn ni òun bínú lọ́wọ́ gbà náà ó lẹ́ni ẹ wá súnmọ́ òun lọ́ba fa òun ní èjìká ó ní i'lamu Aba Mas'ud ó ní wọ bàbá Mas'ud lọ́lẹ̀ ma ó lòun bá wo ẹ̀yìn lọ́ba di òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ọ̀gá rẹ̀ lòun bá ju bọ́lá lálẹ́ salamu alaikum ti bínú salamu alaikum anábì ní i'lamu Aba Mas'ud bàbá Mas'ud lọ́lẹ̀ ma láti sin lọ annallaha ikú ọlọ́wọ́ ọba rẹ̀ aqdaru alayka minka ala hadal gulam ipa rẹ̀ ká ọ ju bí ipa rẹ̀ sì ká ọ máa yọ ipa rẹ̀ ká ọ
ó lágbára lérí rẹ̀ ju bí wọ́n ṣe lágbára lérí ọmọ yìí tí wọ́n bá yàn jẹ tán tó o bá ṣàbòsí fún tán tó o bá lu tán alẹ́ ọ̀ wá lu agbára tiẹ̀ náà fún ọ náà sàhábà lànà bí sọ́wọ́ yìí fún sàhábà fakultu ó ní bàbá Mas'udi ní ó ní ma wá sọ pé la adribu mamlukan ba'dahu abada nígbàtà nàbí sọ̀rọ̀ yìí ẹ̀rọ ọlọ́run bá wá bá wọn wá ní gbogbo ẹ̀yẹ ẹrú tẹ́ kù ní àkàtà mi ìyẹn tó ń nà kan mọ́ nínú yín tí fi jáde láyé alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ya Rasulallah owó jíṣẹ́ ọlọ́run nígbà tó ti ṣe wáàsí fún mi sìn tó sì dá sí ni wọ́n wọ́kọ́ lọ́wọ́ fẹ́rí jì mí nítorí mo wá fẹ́ ṣe ni pé ọmọ ọ̀dọ̀ tó jẹ́ ẹrú yìí huwa hurrun li wajhi illah mo wá túlẹ̀ kọ́mọ jẹ̀rú mọ́ kóun náà kọ́ dọmọlábí kọ́mọ lọ lè gbèlú kọ́mọ dá sí ayé rẹ̀ kọ́mọ sí lábẹ́ ẹrú mọ́ kí n lè bá àfírí yọ̀nà ọlọ́run ọba la. Ànábì ní man la yarham la yurham ẹni tí ì bá ṣàánú wọn ò ní ṣàánú òun náà àmọ́ ńlá àánú díẹ̀díẹ̀ ní ọmọ ya mọ́ lóko yẹn ìwọ ọmọ dá ọdún lẹ́nìí ọya ẹgbàsọ lọ́rùn ẹ̀ ọmọ ìyá àwọn nǹkan náà ni wọ́n fà wọ́n náà sókè kò sẹ́nìkan tí ò lẹ́ni tí yọ́ máa ti jú pé bí ìbáṣọ ọlá ọlọ́run àti ìkúnlọ́wọ́ lágbájá báyìí nínú àwọn dáadáa táwọn mọ̀tí sáwọn ọmọ ọ̀dọ̀ ádámù la'anihim wa idhahim bil qawl káàmà máa ṣe pèlè wọn Ànábì ní la tad'u ala anfusikum Ànábì ní ẹ má ṣe pèlè ra yín wa la tad'u ala awladikum ẹ má ṣe pèlè àwọn ọmọ tẹ́ bí yóò mú wọn o èpè ó mú wọn o wa la tad'u ala khadamikum ẹ má ṣe pèlè àwọn ọmọ ọ̀dọ̀ yín ìwọ ọmọ tó níra yìí sódò kó wọlé jẹ́yàn láyé ẹ a'udhu billah wa la tad'u ala amwalikum ẹ má ṣe pèlè àwọn dúkìá yín la tuwafiqu minallahi tabaraka wa ta'ala sa'a wọ́n nítorí pé ẹ lè ṣe déédéé àsìkò gbígbà àdúrà yus'alu fiha ata lásìkò tọ́lọ́wọ́n bá máa ń fún yàn ní nǹkan fayastajiba lakum tí wọ́n sì gbàdúrà tẹ̀sí ìpè bó ṣe sọ́ọ̀nì ó sì ti rí bẹ́ẹ̀ nínú àwọn tání ká máa ṣe sáwọn ọmọ ọ̀dọ̀ ash-shafaqatu bihi ká máa láàánú wọn Ànábì ní wala tukallifuhum Ànábì ní ẹ má gbé ma yaglubuhum iṣẹ́ tí pa àwọn òní ká ẹ má gbé lé wọn lérí àbíṣẹ́ tí wọ́n ṣe débi pé yóò ṣiṣẹ́ yẹn ìgbà tó bá fi di ending of the month owó tó ló fún tọ́jú owó oṣù gan ìdajì rẹ̀ ògùn ló fẹ́ràn wàyí kallaftumuhum fa'inuhum tẹ́ bá ṣe wá fún ọ níṣẹ́ kan tó bá fẹ́ lágbá díẹ̀ ẹ̀yin náà hẹ́pù wọn ẹ̀ràn wọn lọ́wọ́ kò sí ní tó burú kí MD kóun náà kọ́ bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n ń páàkì product tó bá di kó fẹ́ pọ̀ jù kó kájọ fi ṣàìsùn ọ̀yà ẹjẹ́ mi ọmọ ṣe lè ọ̀yà ẹ̀yẹn máa lọ lè ṣe yẹn kò sí tó burú mbẹ̀ níbi ọ̀yà ẹ̀jẹ̀ àjọ kókínì sórí ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀nkọ́ṣà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀yà lọ lè fọ abọ́ tọ́ba tẹ fọ abọ́ yẹn tán wà lọ́jà tọ́ba ti darí ọjà wà lọ lè lọ́ta tọ́ba ti lọ́ta dé ọ̀yà wá sí oúnjẹ tọ́ba ti sí oúnjẹ tán aṣọ tọ́fọ̀ gorípọ̀ lọ́rọ̀ tọ́ba ti lọ́ta gbogbo àwọn àgbo tí ọmọ mi tí máa ń lò kọ́ wá lọ sọ́dọ̀ ìyá alágbó yẹn kó lè gba gbogbo àgbo yẹn wá bọ́ba ti ń bọ̀ kọ́ yàrá ọ̀rẹ́ mi bọ́ba wa ń dé báyìí bọ́ba dé ó ti kọ́ wá fọ tọ́lẹ̀tì mi kọ́ máa kó o sì fẹ́ gbogbo àwọn kíchìn yẹn ní ìfẹ́ rí ìdọ̀tí kankan nínú ilẹ̀ o alájà ó mọ̀ alẹ́ ìpọ̀ Ànábì ni ẹ má ṣe bẹ́ẹ̀ owó lójú ọdẹ ẹrú fún yín kìí ṣẹrú àtijọ́ àti mọ́bá rẹ̀ àtijọ́ ẹlòmíràn sọmọ ọ̀dẹ lẹ́kọ̀ọ́ owó yẹn ní fi ń tọ́jú ìyá rẹ̀ àti mọ́bá rẹ̀ lábúlé aláàlọ́ gbàgbà lọ́wọ́ wọn aláàlọ́ dára tó wù fún wọn ẹ má lò lálòpá ẹ má sọ di machine aṣọ tó mọ̀dọ̀ mí fọ́ ó dùn tí washing machine fọ́ aṣọ wa kọ́ lé umu wọn náà bọ́ sẹ́gbẹ́ kan ẹ bá mi yọ àwọn jàlibáàbù yẹn wá ẹ̀yẹn máa fọ́ tàwọn àbúrò yìí ìwọ lọ ń kọ́ṣẹ́ ànábì sallallahu alaihi wasallam
ọmọ mi ò ṣiṣẹ́ débi pé yóò sì dákú yóò sì tún jí padà fún rẹ̀ látara wàhálà. àlàáfù nínú táwọn àwọn olùfẹ́sì sọ fún wa òun náà ní ká bá ṣàmójúkò fún wa nítorí pé èèyàn ni wọ́n kò sí bọ́mọ ọ̀dọ́ tẹ̀lé kó dáa tó àbọ̀mọṣẹ́ tí ó wà perfect débi pé kò ní ṣe mistake kankan ìwọ gan tọjọ́ ga rẹ̀ abara ni wọ́n náà mọ̀ ṣe mistake. wọ́n ní nínú àwọn tọ́jẹ́ àwọn ìwọ̀ wa ká máa ṣàmójúkò fún ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́mọ̀dé gbogbo tí wọ́n bá ti ṣe gbà tọ́jẹ́ pé tọ́wọ́ lòun fẹ́ gbómi fún ọgá báyìí níbi tí ń gbà kọ́ọ̀pù ó sì bọ́lẹ̀ o tó fọ́ kọ́ọ̀pù yẹn ìwọ náà lójó fọ́ girigiri pọ̀ wọ́n lè yí pọ̀ bí sọ yọjú rí ìwọ́n lè sáà bímọ wọn ò ní gbà fún inú lé wọn ò ní ìwọ́n náà lọ fún àwọn lánàá Allahu Akbar anabi ní èèyàn ni wọn ẹ má máa expect 100% lára ọmọ ọ̀dọ̀ ẹ máa fọjọ́ pé èèyàn ni iṣẹ́ oṣù ń gbà míì tọ́ba ti rí pé kíní yìí bí ṣe ń rìn yìí kíní yìí ti fẹ́ sùn wọ́n kàfílà Ibrahim lọ́lẹ̀ ewé kò sùn náà kò rest tọ́ba di lẹ́yìn àṣẹ kò wá sí kíní kò wá máa continue rẹ̀ yóò máa ṣàdúrà fún ọ. àmọ́ bókù lókù ó sì dá lẹ́ni o torí I know what I'm paying for that. ìyẹn lè bó how much are you paying? How much are you paying? owó tó lóun sàn yìí dédé owó tó fẹ́ra káàdì ni o owó yẹn làwọn kan fi ń survive nínú family tẹ́ bá débi táwọn yẹn ti ń lu àwọn ọmọ ọ̀dọ̀ Allahu Akbar alọ́ lẹ́lẹ́ kí ẹnìkan náà àwọn tí yọlọ́nkẹ́ lọ́dún kan ìyá tí wọ́n gbà pé kọ́ máa gún yẹn ìyẹn nìkan ló máa ń gún ìyá yóò ti wọ 65 òun kàn máa wo déètì ń dọ̀ ní màdámù fẹ́ jẹ ìyẹn wọ́n dẹ̀ ń sọ́wọ́ fún Allahu Akbar ọlọ́run kí àwọn ẹ̀dẹ́dẹ́ òun ò ní dá ráìsì àti potato ìyẹn nìkan ni ẹ ṣe ké mo wá wo ẹni tí ń gúnyán mo wo ẹni tí wọ́n ń gúnyán fún ẹni wọ́n ń gúnyán fún ni ta sọ̀rọ̀ yìí àmọ́ mílíọ̀nù bẹ̀rẹ̀ rẹ̀ mọ́dà àwọn ìyá yìí ẹ máa fún wọn ẹ̀dẹ́kun ẹ máa fún wọn sí mi o ẹgbẹ́ ìyá yẹn ẹ máa lo àwọn ìlà lòyọ́ mo fẹ́ lo tó wù mí sí la mùsùlùmí kí máa ń ṣe bẹ́ẹ̀ ìwé ìjọ ọmọ pé owó tí ń gbà yẹ ìtì mọ́nì Ànábì ní la tadribu ima'akum ala kasri ina'ikum Ànábì ní ẹ má lu àwọn ọmọ ọ̀dọ̀ nítorí pé wọ́n fọ́ àwo yín fa inna laha ajalan ka ajali bani Adam bọ́mọ Ànábì Ádámà sí ní àsìkò tí ó kú bẹ́ẹ̀ náà ni àwọn àwo yẹn náà ní àsìkò tí ó fọ́ sallallahu alayhi wa sallam ẹ wọ́n bá Ànábì ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ kọ̀sọ́gbọ́n tó dá ǹjẹ́ tí ó fọ́ nánu bí wọ́n fọ́ ọmọ rẹ̀ ọ̀fọ́ bọ́mọ rẹ̀ ọ̀fọ́ ọkọ rẹ̀ ọ̀fọ́ bọ́kọ rẹ̀ ọ̀fọ́ ọmọdé ọ̀fọ́ kì í ṣe káwà tálẹ̀sì lè tàn sọ yìí o ọyẹ kó fi tray kó fi kó kọ́ọ̀bù bíi 50 sẹ́nu pé òun náà ti dìtàmì láti ṣe kíni láti fọ́ ibi ọ̀hún ọ̀yà kó díẹ̀ ó díẹ̀ àmọ́ fún àwọn mistakenly ọkàn fọ́ wọ́n bẹ̀rẹ̀ sí gba ní ojú ìmí à ní sórí inú owó oṣù rẹ̀ 5,000 ní 1,000 ti kú mẹ́ẹ̀ owó kọ́ọ̀pù tó ṣe kí ni tọ̀ọ̀fọ́ ọba jẹ́kọ̀ ọmọ rẹ̀ lọ́ba fọ́ èdè lọ́ yọ nínú gbèsè ayọ̀ mi Islam inna ad-dina inda Allahi al-Islam qala Anas radiyallahu anhu ọmọdé anabi ó ní látara àmójúkò oníjọ́ kan ọlọ́ anabi dáa púpọ̀ oníjọ́ kan ọlọ́ anabi ràn òun sẹ́ nígbà anabi tí wàá ràn òun tí wàá sọ sí mi ara òun pé dodo wọn lànàbí máa ràn òun sẹ́ òun sì máa ń jẹ àmọ́ tààrọ̀ òun ní jẹ òun ti sọ sí mi ara òun pé láàárọ̀ yóò dodo wọn lòun máa ń jíṣẹ́ rẹ̀ àmọ́ òun pinnu láàárọ̀ yìí kó òun ní ṣe kíni òun ní jẹ tààrọ̀ òun decide bẹ́ẹ̀ bọ́n sọ wá débi tí òun bá wọn ọmọ kéèké tí wọ́n ń ṣeré lòun bá jòkó tì wọn lòun bá ń ṣe kíni lòun bá wọn ṣeré oníbọ̀wọ̀n tí ń ṣeré ń tòun lòun sáré tẹ́nìkan tí ó fọwọ́ mú un ní èjìká lọ́ba sọ fún yín pé Anas lòun bá wẹ̀ lòun bá rí pé anabi ni wọ́n wọ̀ yẹ́dì hàk oníbọ̀wọ̀n ṣe wọ anabi báyìí
wọ́n ní ha fadhahika rasulullah sallallahu alaihi wasallam anabi bá bú sẹ́yìn fi anas látàrọ̀ látàrọ̀ faqal ya unais wọ́n anabi wá ní ìwọ unais anabi tó ń dà pé anas unais ibi tí àwọn ọ̀rọ̀ tí ọmọdé ọmọ gbọ́ tí wọ́n máa dùn àbí ọmọdé tí ń jẹ́ Ibrahim wọ́n tún máa ń pè ní akóredé àbí ọmọdé akóredé wá ní ọmọ òkì bàbá mi náà ní gbégé inú wọn tún máa dùn anabi ni ya unais anabi ni ya anas anabi wọn kò wá unais idhab ayéfò amadituka ibi tí mo rán ọya tètè lọ́sùn olùwà ni ana azhabu al'an ya rasulallah nísìnà lẹ́mí mi fẹ́ lọ nísìnà ní ṣe wá lọ sallallahu alaihi wasallam ìhìn maya ó wá wá jẹ́ pé wọ́n ní kí ló ṣe wọ́n náà fẹ́ látàrọ ó tẹ̀sí kọ́kọ́ mú bílálà sí abẹ́ jalibabu àdúgbò mọ́sábí agbádá tọ́mọ wá fín lóòótọ́ kò ṣe bẹ́ẹ̀ rí àmọ́ ó fẹ́ bẹ̀rẹ̀ nu òun náà fẹ́ bẹ̀rẹ̀ nu kò sẹ́sẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ọkọ̀ọ̀kọ̀ fún opportunity ẹ̀ náà lọ́sùn fún Anas ní opportunity yàrá ọkọ̀ yẹn ìfẹ́ Anas ọ̀yá ti wá lọ́sùn torí gbogbo sẹ́tà àmọ́ ṣe ìmọ̀ súnyà ìmọ̀ sún àwọn ọmọdé ńgbà míì ìwọ lọ́wọ́ lo ikma wípé ṣé o ṣe pé ọwọ́ ti ń ta yín pẹ̀lú aṣọ yẹn ọ̀dà ẹ̀kọ́ àwọn ilé ìwọlé tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ kẹwàá sí kíni kẹwàá fọ̀ àbí tó bá dẹ̀kun la kẹwàá sí kíni kẹwàá fọ̀ ẹ̀dá àwọn ọmọ yẹn ó fíìl bí ìgbà tí wọ́n ń bẹ lọ́dọ̀ àwọn òbí wọn kì í ṣe gbogbo ọ̀gá ló lè ṣerú ẹ̀ sallallahu alaihi wasallam ẹnìkan wà lọ́lẹ́bà nàbì onírà nàbì oníká máa ṣe àmójúkò fún gbogbo àwọn ọmọ ọ̀dọ́ wa àwọn ọmọ ọ̀dọ́ wa tá a fẹ́ máa ṣàmójúkò fún yìí kámú náà fún anil khadim ẹ̀mẹ́ ìlú láà máa ṣàmójúkò fún wọn ká tó máa fẹ́ wọn ká tó máa jẹ̀yà ànábì wá dákẹ́ ó tún bí lẹ́ẹ̀kejì ànábì dákẹ́ ó tún bí lẹ́ẹ̀kẹta àní ẹ̀mẹ́ ìlú yóò sá nígbà tí a ṣe sùúrù dà anabi dákẹ́ lẹ́lẹ́kẹta anabi wa ni ọ̀fù anahu fi kulli yawmin 70 marra ẹ máa ṣe àmójúkú fún wọn nígbà 70 times lójúmọ́ kìí ṣe lóṣù kìí ṣe lọ́dún ẹ máa ṣàmójúkú nígbà 70 times fún wọn ní ojúmọ́ Allah sallallahu alayhi wa sallam Allahu akbar wa ma arsalnaka illa rahmatan lil alamin sallallahu alayhi wa sallam ààrẹ ànábì wáyé àfikára torí kó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ọpẹ́ kó tó lọ́tọ́dé ọdí mélòó ọdí méjì oníkọ́ bọ ẹran ọ̀nà tí fi yọ sí ọdí mélòó ọdí méjì oní kọ́bọ̀ ṣèwédú ọba gbọ́n irú sí gbogbo orú tó wà ní ọ̀dà sí ọdún mélòó ọdún mẹ́ta ọwọ́ akáàgbẹ́ tọ́bọ̀ wá kó 70 sallallahu alaihi wasallam ọlọ́run adúpẹ́ rò adúpẹ́ Islam adúpẹ́ sunna nítorí pé Allahu akbar ọmọ ẹlòmíì náà padà sọmọ ọ̀dọ̀ nínú àkọọ́lẹ̀ ọlọ́ Allahu akbar bàbá lè ní ó ní àmọ́ àmàsùkò tí ẹlẹ́rú ó ṣe kí ni tó mẹ́rù dáadáa tó bá wá ṣe yọmọ wá tẹ̀lé ọmọ rẹ̀ ká gbogbo ibi táwọn ẹni máa ń sàánú gbogbo ibi táwọn ọmọ rẹ̀ bá wà àwọn èèyàn máa ránṣẹ́ àánú sí ni tọ́lọ́ yìí gbàgbé wa kana abuhuma salihan ilé kan sí Khidir àti anabi Musa tí wọ́n tún kọ́ ilé àlàpà ọlọ́run yẹn tún kọ́ nítorí pé bàbá àwọn ọmọ yẹn ti wà ń ta ilé yẹn dẹ̀ ti wó owó sì ń bẹ lábẹ́ ilẹ̀ tí wọ́n bá wá tún kọ́ owó yẹn kàn jẹrà mọ́bẹ̀ ọlọ́run bá ní ẹ̀ tún kọ́ nítorí pé wa kana abuhuma salihan torí bàbá àwọn ọmọ méjèèjì tí wọ́n ń dààmú láàrin ìlú yìí èèyàn dáadáa ni dáadáa tí bàbá yẹn ṣe afẹ́ kí káwọn ọmọ yẹn ṣe kí ni tí wọ́n jẹ́ kana ahadu salaf ọ̀kan náà àwọn ẹni rí òun náà ọgbọ́ àgbọ́yé hadith anabi sallallahu alaihi wasallam wọ́n ní oníkọ́ ọmọ ọ̀dọ̀ kọ́ bá wọn bu omi àlùwàlá wá
àgé tí ó fi bomi àlùwàlá àmà ni wọ́n fi ṣe kó gbé àgé kalẹ̀ báyìí lọ́ba bọ́ lọ́wọ́ ẹ̀ níbi tí ti ń gbé bọ̀ olówó rẹ̀ tó jòkó lérí àpótí lọ́ba fọ́mọ lérí eré rẹ̀ ní àmà fọ́mọ lé àgé fọ́mọ eré rẹ̀ omi tó wá ṣe kíní omi tó wá dà sí lérí tọ́ ó mú àti àbú ẹja wa náà wú bẹ́ẹ̀ ẹja wú bẹ́ẹ̀ wọ́n ń bínú tí wọ́n ṣe jẹ́ pé ọ̀fọ̀ nǹkan mọ́ mi lérí ọ̀dá mi sí mi ìbáṣe tó ń wíṣẹ́ pẹ́rẹ́ àbíkọ́jẹ́ pé mi lọ́dà sí mi lérí ọ̀fọ̀ àmàmọ́ mi ní eré ìyá méjì lẹ́ẹ̀kan náà ọwọ́ àwọn báyìí wọ́n ń bínú kí ni kò wọ́n ṣe fún ọmọdé yìí zẹ̀ ní ọha Al-Qur'an ó sì mọ̀ pé ọ̀gá àwọn náà ọ fẹ́ràn kọ́ máa gbọ́ Al-Qur'an bí ṣe ń wò báyìí ọmọ ní a'udhu billahi minash shaytanir rajim alladhina yunfikuna fi sarra'i wad-dharra ọlọ́run ní àwọn ẹni rí àwọn wọlé ọlọ́run wọ́n máa náwó nígbà tó wọ́pọ̀ àtìgbà tí ò sówó wal kadhimina al-ghayz bó ṣe òkí náà bá bí wọn tó wọ́n máa gbé ìbínú mi ó ní kàkàmù tó bẹ̀rẹ̀ sí ó ní bó ṣe káyà ni mo sì ti gbé ìbínú náà mi wal afina 'anil nas ayà yẹn náà ní kalọ̀ àwọn ẹni rí wọ́n máa pardon àwọn èèyàn wọ́n máa sàmójúkò fáwọn èèyàn ó ní kọ́dí afawtu ank bó ṣe káyà ni mo sàmójúkò fún ọ wallahu yuhibbul muhsinin ọlọ́run fẹ́ràn gbogbo àwọn ẹni rí tí wọ́n máa ń tọrẹ tí wọ́n máa ń ṣeré ó ní anta hurrun liwajhi illah mo wá tu ẹlẹ̀ lẹ́nìí kọ́ ọmọ jẹ̀rú má látara ayàtọ̀ ká ní mo yọ̀ǹda rẹ̀ tamam asa ahwalu salafi salih ara kan kò ní as-salafiyya ó wá fi dáadáa ó fi rọ́pò àìdá látara ìmọ̀ sàmójúkò níparí ọ̀rọ̀ mi al-musara'atu fi i'ta'ihim ajrahum gbogbo àwọn tó bá wa ṣiṣẹ́ nínú àwọn tó bá wa ṣiṣẹ́ bóyá kọ́mpìn ni md àbí ilé kéwù ni mudiru madrasa ustaz àbí bẹ́ẹ̀ sì kọ́ skul ni proprietor school ni wọ́n sọ fún àwọn teachers pé ẹ̀yin náà sáré pé àwọn òbí ò respond ẹ dẹ́kun ṣé àwọn òbí sáwọn ni wọ́n bẹ àwọn teacher níṣẹ́ àbí ìwọ proprietor ìwọ tó bá ti mọ̀ pé ò nílé máa sanwó oṣù àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ mọ̀wùlẹ̀ kúkú dálé iṣẹ́ yẹn lẹ̀ torí wọ́n máa ṣépèlé ọ èpè ó sì máa mú ọ nínú tí èyí jẹ́ kí school grow àbí company grow òun náà ní ká máa jẹ àwọn òṣìṣẹ́ lọ́wọ́ àṣírí ńlá kan ní wọ́n fún yẹn ìwọ lọ́wọ́ lè ké ọrùn bọ gbèsè tí ọba fẹ́ tó ọlọ́ lè bora ẹ̀ láti rí nbìkan wà á mọ̀jẹ̀ káṣírí tí wọ́n tú tán bá délé bọ́wọ́ ṣe kéré tó yẹn òun náà wọ́n fi ń sọ̀fà ẹ̀ yóò mọ̀ ní how much is their money èlé ló wá wọn gbà 30,000 15,000 tí ń gbà ya cleaner yẹn 15,000 yẹn òun ni fi ń jẹun 500 lójúmọ́ ni kò sì tó kò sówó lẹ́mbẹ̀ ó tó wá san 15,000 lásìkò mọ́wùlẹ̀ kúkú gbà níṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní a'tal ajira ajrahu qabla an yajuffa araqa gbogbo àwọn tẹ bá bẹ̀rẹ̀ sẹ́ ọmọdọ̀ ni o àwọn tẹ́ ń sẹ́ lábẹ́ yín ni o ẹ fún wọn lówó oògùn wọn ẹ fún wọn lówó iṣẹ́ wọn kó oògùn wọn tó gbẹ ìyẹn ńlágùn báyìí Ànábì ní kó oògùn yẹn tó gbẹ ẹ ti dè fún lówó ìtànàbí rí bá ṣe ni pé kíákíá bóṣù bá ti ń ṣe kíní òun di 30 sanwó ẹ òun di 29 sanwó ẹ ní ọjà kálí barikọ wà ní kọ́mpìn ní ọjà kálí barikọ wà nínú skul ẹ̀ẹ́dọ̀kọ̀lọpọ̀ skul mi ó di bẹ́ẹ̀ kọ́lẹ̀ èpè àwọn teachers ni ẹ̀ẹ́dọ̀kọ̀lọpọ̀ lè gẹ́wù mi kò sí baraka ń bẹ̀ èpè àwọn àlùfáà ni kọ̀lọ́nà mi ó sì wá kọ́ ọmọ kí ó tán ọwá di parí oṣù